my status before you embraced me in love. And now that I bear your child, you want to cast me away and banish me. I understand the importance of a family's legacy, but I cannot bear the burden of becoming the next king. Lives have been lost. Hey, dreams shattered. I refuse to walk a path that leads to destruction. The destiny of this our land must be rescued. Gbogbo àkókò tí Ọlọ́run bá mi yọ̀ǹda fún yín òun náà ni mo fi kí yín Àyìnkẹ́ Dára Kújẹ́rẹ́ lórúkọ tèmi. Kí ló ń ṣẹlẹ̀? A wà níbi ìfilọ́lẹ̀ eré sinimá Ọ̀gbẹ́dún tí Farouk Abisoye tí wọ́n direct, tí Ṣèyí Akínsọ́lá tí wọ́n produce. Ọ̀gbẹ́dún ẹ̀yin náà gbórúkọ yẹn ṣé ayọ̀ọ́mà Yorùbá tó yí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé eré yìí ó wà fún àṣà àti ṣe wa. Mi ò tí wò mi tí mọ̀ bó ṣe rí àmọ́ ẹ jẹ́ ká rìn ká tọ̀ ká lọ wò tí n bá ti wò wá tí n bá ti wò dé màá wá jábọ̀ fún yín fún gbogbo àwọn tá a jọ bá wò àjọ máa wá jábọ̀ fún yín náà ni. Ẹ má yín kúrò lórí Orísun. Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ mi. Ẹ má bá mi ká lọ. To solve the problem of anointing the meeting is venturing into the enigmatic depth of Iduosun, a mysterious forest where nobody has ever returned. Múfì Ọ̀gbẹ́dún la wá ṣe ìfilọ́lẹ̀ lẹ́ni. Ọ̀gbẹ́dún gangan rẹ̀ ni mo wà mí báyìí. Báwo ni ìrírí Ọ̀gbẹ́dún nínú eré yẹn? Ọ̀gbẹ́dún ìrírí ṣé challenges ni kí pé eré ni. Àwọn experiences nínú eré àbí nígbà tá à ń ṣeré. Nínú eré àti ìgbà tẹ́ ń ṣe. Nínú eré ìrírí Ọ̀gbẹ́dún ó jẹ́ kí ó lágbára gan torí ó pa ìyẹn ni pé báwọn èèyàn ṣe wà rí ẹ̀yin tá a ṣe lóore tẹ́tú fẹ́ mú mi kó ńlẹ̀ báwo lẹ ṣe rí báyìí. Very wicked people. Very wicked. So nígbà tí mò ń ṣe ìrírí mi inú mi dùn púpọ̀ láti kópa nínú eré yìí torí pé tí n bá ń ṣe eré pẹ̀lú àwọn àgbààgbà tí mo bá lẹ́nu iṣẹ́ inú mi máa torí wàá rí nǹkan àbí méjì kọ́ ní àti ara wọn. Inú mi dẹ̀ dùn wípé ìgbà tó máa pè mí wọ́n wò pé ìwọ gangan ló lè ṣe tí wọ́n nígbàgbọ́ nínú mi tí mi ò dẹ̀ dojú tì wọ́n. Inú mi dùn. Character tó fún yín báwo lẹ ṣe digest ẹ? A bit challenging actually because normally most of àwọn iṣẹ́ tí mo máa ń ṣe English space ni. Alright, so I think I've only done just a few Yoruba. So àwọn Yoruba tí mo ti ṣe, I think Ọ̀gbẹ́dún should be number 3 Yoruba tí mo ṣe. And interestingly, English in the script here, all right? But then there's a part of the script to demand kí n sọ. So if you see challenge, and interestingly, I like challenging because I mean, as an actor, you can look out for challenges because most of the time, got to bring out the best of you, you know. So, mi dùn púpọ̀ láti Andrew role yẹn because role tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ kọ́ nìyẹn originally, but then nígbà tó ní ṣó máa lè pick role yìí tí mo dẹ̀ wò mo pé àwọn Yorùbá yìí jinlẹ̀ bọ́ a máa ṣe. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìgbà tí director pè mí pé mo ti ṣe script kan mo dẹ̀ fẹ́ mo ń ṣe script yẹn lọ mo rí character kan bẹ̀ tí mo rí pé ìwọ ló lè ṣe mo wá pé kí ló wà important nínú script tó yẹ pé èmi ni ẹ sọ pé mo lè ṣe nígbà tó ń sẹ̀ǹdẹ̀ sí ibi tí mo kà mo ní wow eléyìí ó yí bóbó then mo wọ́n tún wá sẹ̀ǹdì cast list sí mi àwọn actors àjọ máa ṣiṣẹ́ lórí set àwọn bíi Jídé Kòsọ́kọ́ Antala ni wọ́n wò pé àwọn táwa dàgbà táwọn wò nínú fíìmù rèé so àwọn ọlọ́jọ́ máa wà lórí set ó wà challenging ẹ̀rù ń bà mí lápá kan ó tún wà challenging lápá kan mo wá wò pé ibi líle báyìí náà lára tí ń bọ́mọ ọkùnrin báwo láti ṣe sétà nílé overcome rẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ pẹ̀lú àtìlẹ́yìn director mi Farouk Abisoye ó ṣiṣẹ́ takuntakun Ọ̀gbẹ́dún iṣẹ́ tó lágbára ni first time òrè tí màá jọba nínú iṣẹ́ sinimá mo jọba agbára dó lọ́rùn mi lẹ̀kẹ́ dó déédéé gbogbo ẹ̀ dó déédéé. That the entitlement to the throne no longer lies within the purview of the Five-Royal family. We must act swiftly and decisively. Why haven't we heard about Ọ̀gbẹ́dún's death? I mean, this is the 7th day that boy has abandoned your daughter. Kí ni ìdí tẹ́ ṣe máa sọ fún wa wípé ká wo Ọ̀gbẹ́dún? Ọ̀gbẹ́dún ó jẹ́ sinimá tó jẹ́ ìtàn ayé èèyàn kan tó ń pè ní Ọ̀gbẹ́dún. Kì í ṣe pé a kàn rò, kì í ṣe pé nǹkan tó kàn jẹ́ pé a kàn wò pé kí la fẹ́ ṣe o. Ìtàn ni ṣẹ̀dẹ̀ wá rí pé ní ìtàn àwa Yorùbá especially àwọn táwa ní Áfíríkà àwa aláwọ̀ dúdú a jẹ́ èèyàn tó jẹ́ pé a nífẹ̀ẹ́ ìtàn gan
ṣe understand so tá bá sì ń sọ ìtàn wa tá à ń sọ ní tá à ń ṣe ní à ń sọ ìtàn yẹn ní sinimá ṣe understand ọ̀tọ̀ ní pé kò kàwé kì í ṣe gbọ́ alámọ̀wé kì í ṣe gbọ́ irú èmi sì máa mi ò láìka ti máa kàwé ṣùgbọ́n ká máa wo nǹkan ká máa gbọ́ nǹkan yẹn mo dà pẹ̀lú ẹ̀ ó tún máa jẹ́ kí ẹ pé a máa tún ṣe é tó yẹ pé tí wọ́n bá ti ń wò ó máa easy fún wọn láti understand ìtàn tẹ́ ẹ̀ ń pa because wọ́n á lè fi inú ọkàn wọn máa fi ro nǹkan tó ń sọ ẹ pé wọ́n máa imagine ẹ̀ wọ́n á dẹ̀ máa rí bó ṣe rí. ìdí tí mo fi ìpò ṣe pàtàkì jù ni pé tẹ́ bá wo àwọn eré tá à ń ṣe nísìnyí ọ̀pọ̀lọpọ̀ eré Yorùbá tó ń jáde nísìnyí àwọn eré tó fún wa ní opportunity láti mọ history ìjìnlẹ̀ Yorùbá and nǹkan tá à ń rí nínú àwọn eré yìí kì í ṣe nǹkan tí wọ́n ń kọ́ ní school mọ́ wọ́n kọ́ nílé ìwé mọ́ so gbogbo àwọn eré tá à ń wò ń sìn yìí ó máa jẹ́ àǹfààní fún àwọn ọmọ wa láti mọ a lot about our history and àti culture wa àṣà wa ìṣe wa so Ọ̀gbẹ̀dùn jẹ́ ìkan náà àwọn eré yẹn. ó dédé dùn mọ́ mi ni pé àwọn tó ń ṣe eré Yorùbá wọn ò gbé àṣà wa ní yẹpẹrẹ wọn mú ní yẹpẹrẹ wọ́n fi ọpọlọ wọ́n mú iṣẹ́ ọpọlọ àti àṣà wọn dàpọ̀ kò dá pé ìbí àṣà ni ẹja kọ̀ ṣe bó ṣe wù wá ṣùgbọ́n tẹ́ bá ṣe ọ́ní tí onígbà bá ṣe gbígbà ẹ̀ lọ ṣe máa bá gbé tẹ́ bá kọ̀ pé ṣèbí àṣà ni ẹja kọ̀ ṣe bó ṣe wù wá àwọn èèyàn náà kọ̀ wá gbé bó ṣe so mo gbóríyìn fún àwọn tí wọ́n jẹ́ òṣèré tó dàpọ̀ mọ́ àṣà bíi Yorùbá bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ takuntakun. We desire that Ọ̀gbẹ̀dùn self-destructs. Please cast a spell on him. Who will do such a thing? You have to eliminate the person before it becomes too late. We had everything well orchestrated. Ẹ̀kọ́ yín fúnra yín ẹ̀kọ́ wo lẹ kọ́ nínú Ọ̀gbẹ̀dùn? Ẹ̀kọ́ tí mo kọ́ ni wípé kí èèyàn máa ṣe sùúrù nílé ayé yìí nǹkan tí Ọlọ́run bá dẹ̀ ti kádàrá kó máa ṣẹlẹ̀ ó lè pẹ́ ó lè àmọ́ sì máa ṣẹlẹ̀ mo dẹ̀ tún kọ́ wípé kéèyàn máa fi ojú olóore gúngi ẹni tó bá ṣe wá lóore tá bá ti ṣàdéhùn pẹ̀lú ẹ̀ pa fẹ́ ṣe báyìí fún kéèyàn máa ṣíkà àdéhùn kéèyàn dẹ̀ máa ṣe ká ò dáa ìkà máa ń káyàn ní tí wọ́n bá fẹ́ ṣe kàfẹ́ lómi ó máa fi ṣera ẹgbẹ̀yìn ẹ̀ẹ̀kan ńlá ni tó bá fẹ́ ṣe kàfẹ́ wọ́n ní kòtò tí wọ́n bá gbẹ́ sílẹ̀ fẹ́ lómi ara ẹ̀ ló máa lọ kó sí. ìdí tí àwọn tó ń wò wá ìdí tí ó ṣe máa wo Ọ̀gbẹ̀dùn kí ni ìdí tẹ́ lè sọ fún wa pé òkè ó ṣe pàtàkì ká wá wo Ọ̀gbẹ̀dùn. ṣe rí ẹ gbọ́dọ̀ wo Ọ̀gbẹ̀dùn torí tẹ́ bá wo Ọ̀gbẹ̀dùn ẹ máa mọ̀ pé ilé ayé pé gba ẹ gbọ́dọ̀ wo Ọ̀gbẹ̀dùn nítorí pé mo kópa nínú ẹ̀ ẹ gbọ́dọ̀ wo Ọ̀gbẹ̀dùn nítorí pé ẹ tí ìrírí eléyìí rí ẹ gbọ́dọ̀ wo Ọ̀gbẹ̀dùn nítorí pé ìtàn tí ẹ lè gbọ́ níbi kankan ẹ tí kánú ẹ tí gbọ́ tẹ́ bá dẹ̀ gbọ́ rí ẹ lè nǹkan tí wọ́n sọ fún yín tán ó wà nínú eré ẹ túyáyá kẹtúyáyá pẹ̀lẹ́bí ará ọ̀rẹ́ kẹwàá wo Ọ̀gbẹ̀dùn eléyìí yàtọ̀ sáwọn tẹ̀ tí ń wò tẹ́lẹ̀ o. ẹ wò ó torí pé ó kọ́ni lọ́gbọ́n ó kọ́ni lóye ó fúnni ní ẹ̀rọ àwọn actor tẹ́ ẹ̀ tí ì rí ní àṣà àti àwọn nǹkan tí wọ́n ti ṣe ẹ̀rí wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. mo kọ́ wípé má fi wàdùwàdù gbà nǹkan tí ò ń ṣe tiẹ̀ torí ó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi tó ṣe ọba Adéyẹmí wàdùwàdù ṣé àwọn ọmọọba yòókù tán láwọn òjọba sórí wọn yí ni òun kàn lọ síbẹ̀ ó kàn lọ ṣe ọ̀dà sáà so má fi wàdùwàdù ṣe nǹkan tí ò bá ṣe tiẹ̀. To solve the problem of anointing the people is venturing into the enigmatic depth of Iduosun, a mysterious forest where nobody has ever returned. ẹ̀yin náà ti rí gbogbo bí eré ìfilọ́lẹ̀ Ọ̀gbẹ̀dùn tó ṣe lọ ẹ̀dẹ̀ ti rí àwọn àgbà òṣèré tí wọ́n wà ń bẹ̀ Àríjídé Kòsọ́kọ́ ará King Louis Àríjọkẹ́ Míìwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọ̀gbẹ̀dùn wọ́n ti sọ ìdí tẹ́ ẹ ṣe máa wò ó ẹtúyáyá kẹtúyáyá kẹ́yìn náà lọ wo Ọ̀gbẹ̀dùn á nírí jù báyìí lọ ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo orí social media platform mi pátápátá lórí TikTok àtàyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ Twitter tá à ń pè ní X nsìn àti Tósìn Kújẹ́rẹ́ lórí IG àtàyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ó dàbọ̀. Kábíyèsí, you were aware of my status before you embraced me in love. And now that I bear your child, you want to cast me away and banish me.
I understand the importance of a family's legacy, but I cannot bear the burden of becoming the next king. Lives have been lost. Dreams shattered. I refuse to walk a path that leads to destruction. The destiny of this our land must be rescued.